Wo bí ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan tó bá gbójúlé wọn. Mo tẹ́tọ́ ni mo sọ fún ẹ. Wo gbójúlé wọn. O gbọ́ nǹkan tí mo sọ. Ẹ gbójúlé wọn. Tó bí ẹ bá lówó lọ́wọ́ gbé ojúlé wọn kó gbọ́rọ̀ kó tẹ́tí sí mi nínú oyún sọ̀rọ̀ rẹ̀. Ìtálẹ̀ o. Wo, this is not a matter of sapa or not sapa. Ìtálẹ̀. Ẹdùnà tàti ẹ̀ ló compose òwe yẹn gan. Ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan. Wọ́n á sọ fún ẹ pé tó bá gbójúlé wọn ọ̀dẹ̀ torí ta náà fi ń ṣiṣẹ́. Tó bá bí wọ́n pé kán kọrin wá nítorí ọmọ ni mo ṣeṣe dáàdì mi yóò jàǹkọ́lọ́. Tó bá ti torí ẹ ṣiṣẹ́ lò wá tún ní gbójúlé. Ìyá jẹ. Gbójúlé àwọn òbí ẹ̀ tán bá lówó lọ́wọ́. Gbójúlé wọn. Tó bá gbójúlé wọn tó wá sọ pé o lọ leave home to feed home. Wo wàá jẹ kòló. Gbójúlé bí ẹ tó bá lówó lọ́wọ́ gbé ojúlé wọn. Tó bá gbójúlé wọn wàá rí pé ò ní jẹ́ àbí irú àwa. Èèyàn á sọ fún ẹ pé kó má gbójúlé òbí ẹ tó lówó lọ́wọ́. Jọ̀ọ́ torí Ọlọ́run torí ta ló fi lówó. Má tan rẹ o. Ìtálẹ̀. Bí guy kan ṣe máa ń sọ ní Instagram, má jẹ́ kí pìtìpìtì bá ẹ o. Gbójúlé òbí ẹ tó lówó lọ́wọ́. Gbójúlé wọn o. Gbójúlé wọn mò ń sọ fún ẹ o. Má jẹ́ kí ìyà jẹ ẹ o. Mi ì dẹ̀ sọ pé kó hùwà burúkú, mi ò sọ bẹ́ẹ̀ o. Bọ̀ gbójúlé òbí ẹ tó lówó lọ́wọ́. Ìgbọràn sọ̀jẹbọ rúrú lọ. Tó bí ẹ bá lówó lọ́wọ́ tó bá lọ gbójúlé wọn, ìyà máa jẹ ẹ o. Sẹ́ńtírì ta wà ìyà burúkú ni ò wá jẹ. Wá gbọ́ o. Kò kí ń jẹ́ pé ìgbà tí mo sọ pé kó gbójúlé òbí ń sìn kí wọ́n náà má wá ṣiṣẹ́ lẹ̀dọ̀mọ̀. Rárá o, mi ò sọ bẹ́ẹ̀ o. Ìyà jẹ ọmọ ẹ o. Á dẹ̀ ṣépè fún ẹ. Ìgbà tí wọ́n ti lè gbójúlé òbí ẹ yẹn, ìwọ náà fààyè lẹ̀ kọ́mọ náà lè gbójúlé ẹ. Á rí nǹkan mú, á dẹ̀ rí nǹkan sọ pé nǹkan tí bàbá mi àti ìyá mi fi sílẹ̀ fún mi lélẹ̀. Ṣé ò ń gbọ́ o? Gbójúlé òbí ẹ kí ìyà má bàa jẹ ẹ́ jù. Ìwọ náà á ṣiṣẹ́ kó má jẹ́ pé wà á padà kíkà àbámọ̀ bọ ẹnu o. Torí mo ti sọ síwájú o wípé Sànúsí jẹun ó yó tán. Wọ́n ní kó fowó ẹ̀ sílẹ̀, bàbá ẹ̀ ti sàsánlẹ̀ fún ni. Ìwọ náà tó ti rọ́rọ̀ òbí jẹ, ṣiṣẹ́ lẹ̀ kọ́mọ náà lè rọ́rọ̀ tiẹ̀ náà jẹ. Bó ṣe jẹ́ nìyẹn o. Yorùbá bọ̀ wọ́n sọ pé tí a kò bá rẹ́ni bálà, ọ̀là kì í yá. Ìgbà tó dẹ̀ ti lóbìí táwọn ti là, ará mi, ọ̀gbẹ́ni, gbójúlé òbí ẹ, ṣiṣẹ́ tiẹ̀ náà lẹ̀ kọ́mọ lè gbójúlé ẹ. Wá sọ fọ́mọ ẹ náà kóun náà ṣiṣẹ́ lẹ̀ kọ́mọ tiẹ̀ náà lè rí nǹkan dé bá o. Ṣé ò ń gbọ́ o? Mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìmọ̀ràn mi nìyẹn fún ẹ. That is my advice for you. Gbọ́rọ̀ ó sàn jẹbọ rúrú lọ. Òbí ẹni má sọ pé ò bínú òbí ẹ kó wá jáde lọ. Ìyà á jẹ ẹ́ o. Má jẹ́ kí ìyà jẹ ẹ́ kó tún jọmọ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ire o.